bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. Aya bigi ni mọ̀lẹ́kì yányányán. Ọmọ bigi sọ̀rọ̀ wa oríire ńlá bigi ìdùnnú bigi ilé kíkọ́ bigi ọkọ̀ bigi owó yín kó bigi kọ́ pọ̀ sí sàmì ẹ káàbọ̀. Ìròyìn àgbáyé látẹnu bàbá fìkà sínú kí ló ṣẹlẹ̀ lónìí. Òní ọjọ́ ajé ọjọ́ Monday 27 May 2024 akẹ́yìn ògo wẹ́ẹ́ soríire o. Ó yẹ máa gbọ́ tẹ́ ẹ ti gbọ́ nípìnlẹ̀ Ẹdó àwọn èèyàn ti ní Ọbaṣẹ́kì kì í ṣe lẹ́kì Ọbaṣẹ́kì ọ̀sẹ̀ àwọn lẹ́kì ó soríire fáwọn ẹni owó tó kéré jù tó sì sọ ọba ń gbàlẹ̀ lórí ìsìn 70,000 naira bó ti gẹ mílíwọ̀n wage owó tó kéré jù. Ìjọba àpapọ̀ gbáwọ́ gómìnà lọlé ẹjọ́ tẹ́ báyé ìjọba ìbílẹ̀ jẹ́ ni ẹ fẹ́ báyé ìjọba ìbílẹ̀ jẹ́ gbogbo bá tún bọ̀ ọ̀dọ̀ yìí ni wọ́n bọ̀ sí. Ẹ wà máa ṣe owó tíntìní fáwọn ìjọba ìbílẹ̀ ẹ máa ṣe owó tíntìní fún kí ló dé gan. Ẹ ti gbọ́ ilé ẹjọ́ o ní Cairo àwọn tí àdùbáyéró wọ́n dúró ẹni tó gbégi ó gbégi ẹni tó gbákọ̀lé ó gbákọ̀lé lọ́wọ́ ẹni tí yọ ọmọ tó pé àlọ́ wọn jà ní. Ó wá mọ àwọn ọlọ́dẹ tó níbọn ọlọ́dẹ tó lọ́fà ọlọ́dẹ tó ní ọ̀bẹ aṣọ́ọ̀bùkú àwọn ọlọ́dẹ tó gbóná jù ẹ máa ṣọ́ṣàánú sí ẹ wà láàfin rẹ̀ ẹ ló bá lórí méjì ẹ̀jẹ̀ kan má bọ̀ wá sómìnà. Ọlọ́dẹ ń pe àwọn tàdó báyìí lókè ọyá sọ́mọ̀nà máa bọ̀ àwọn ìlú náà wá dúró lọ́ọ̀kan pé kíni àbáyé fà á ní ẹgọ́ nínú ròyìn lónìí o. Irọ́ ọ̀kú ni wọ́n pa Amália Adébánjọ òkú o. Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ wọ́n ládébánjọ tàwọn òkú o. Adébánjọ òkú o. Mọ́sálásí kan náà wó lẹ́kọ̀ọ́ Ọlọ́run ṣàánú wa ní o. Tani ọkọ̀ kú ìbọlẹ̀ yòókù sí irú kú wo ni ó pààyàn. Gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Ìlú mọ́ṣáláṣí ìṣẹ̀lẹ̀ ńlá ó ṣẹlẹ̀ ẹ gbọ́ ẹ kú kalẹ̀. Bàbá Fìkà sínú rí o oníròyìn àgbáyé. Bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. Ọbaṣẹ́kì kò ṣe wá lẹ́kì o. Ọbaṣẹ́kì kò ṣe wá lẹ́kì o. Níṣẹ́ ló fún wa ní 70,000 minimum wage. Ọbaṣẹ́kì kò ṣe wá lẹ́kì. Orin tó lọ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba nípìnlẹ̀ Ẹdó nígbà tó gbé ọ̀rọ̀ jáde lẹ́nu ẹni tí ń ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn òun ìtanijí nípìnlẹ̀ Ẹdó. Chris Naikare ní Godwin Naikare lọ́hùn. Ọlága àrùn Kare Naikare ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Ó ní 70,000 ìlówó tó kéré jù tó sì ṣọba tí yọ ọmọ gbà báyìí nípìnlẹ̀ Ẹdó. Wọ́n ní ọlọ́sọ̀njọ́ ní àwọn èèyàn rò pé bóyá eré ní ṣe àbí ṣe kọ́mẹ́dì ní ọ̀nìyà Ọbaṣẹ́kì ṣe skíìtì 40,000 lówó tó kéré jù tó sì sọ bá gbàlẹ̀ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó di àná yìí ni wọ́n bá àwọn òtítọ́ ọba bá rà láti ìgbọ́n ni wọ́n bá ń pera wọn ẹ̀rọ ìdásí ọ̀hún adásímọ̀ ẹ̀mọ́jìsì ẹni sẹ́bùtì Ọbaṣẹ́kì ọba sọ́dọ̀ rẹ̀ pé àdọ́sí àlá àti Godwin ìdọ́tọ̀ tó sẹ́bùtì Godwin nípìnlẹ̀ Ẹdó wọ́n ti sọ́dọ̀ lódò owó tó kéré jù tó sì sọ bá ń gbà níbẹ̀ báyìí 70,000 ní. Chris wá sọ̀rọ̀ Naikare ó ní bí gómìnà bá káre báyìí ẹ̀yin òṣìṣẹ́ náà káre o. ẹ má kò kọ́ mú àti àwọn àwọ̀tẹ́lẹ̀ obìnrin wá kó jẹ́ pé ìwò lẹ́wà mọ́ta níbi iṣẹ́ o. àbẹ́gùsí tẹ́ mọ̀ ṣẹ́ aago 3 bá rò lẹ́gbẹ̀ẹ́ báàgì ọ̀ràn mọ́ sún ẹ̀yìn lẹ́mọ̀ lọ. Ọ̀yàn má ṣe bẹ́ẹ̀ má o bó ṣe jẹ́ nìyẹn ìyẹn bẹ́ẹ̀
ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo àwọn gómìnà mẹ́rìndínlógójì 36 ilé-ẹjọ́ yá ilé-ẹjọ́ wọ́n ní kí ni wọ́n ṣe ó ní àwọn eléyìí ni wọ́n fẹ́ kí ìjọba ìbílẹ̀ kó gbéra àwọn eléyìí ló fẹ́ pa ìjọba ìbílẹ̀ local government lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kí ni wọ́n ṣe wọ́n ní owó eléyìí tí ń bọ̀ nínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ tó yẹ wọ́n pín ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ wa lọ gbárùmọ̀ kọ̀rọ̀ yín ilé ẹja ṣe gẹ́ǹtì àjọjẹ wọ́n wà mọ́wọ́ ìjọba ìbílẹ̀ wọ́n sọ sọ́dọ̀ ìpínlẹ̀ wà mọ́ ìjọ tó wùwọ̀ fún wa. mínísítà fọ́ka ètò ìdájọ́ Lateef Fagbemi ACN ó dìde ọgbẹ́jọ́ ilé ẹjọ́ gíga tó ga jù ó ní lásìkò ìkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́ gómìnà òfin yẹn jẹ́ oyè aráàlú ló dìbò fún ọ wà dé torí pé wọ́n sọmọ ẹgbẹ́ rẹ̀ ọ yọ kú òbí ẹni yọ sìgá ó ní yọ̀yọ̀ ọkọ̀ yọ̀yọ̀yọ̀ rìn ó lè yọ mọ́ wọ́n ti gbé wọn rẹ̀ lẹ́ẹ̀jọ́ owó wọn ẹ̀ẹ́nì fún wọn ẹ wà alága ọ̀wà tó kan kánsílọ̀ àwọn kánsílọ̀ ayé ìgbàanì wọ́n wá dá ju alága àṣẹ yẹn lọ wọ́n wá dàbí nǹkan fi ọwọ́ nù lára kò lè ṣe kọ́tà kò lè sọ̀nà ìjọba ìpínlẹ̀ ti gbowó lọ́wọ́ rẹ̀ tán wọ́n lé ètò burú bẹ́ẹ̀ jù wọ́n wà mọ́ iye ń tẹ́rìmù fìdí ẹ́ aráàlú kọ́ ní dìbò wọ́n ti gbé wọn ilé ẹjọ́ ibi wọ́n bá bọ́rọ̀ yẹn já aṣọ fún yẹn nípìnlẹ̀ Kánò Àgàdágìrì gbàgbé agbẹ̀bẹ̀rẹ̀ ọ̀gbájàkadì lánàá tó sọjá Èkó àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn Emir tí wọ́n ní kókó tí gbèdìgbèdì gbé kúrò ńbẹ̀ Àdùbáyéró ni wọ́n gbé onírúurú àkọlé lọ́wọ́ àwọn ọ̀gbà ìyẹn máa ń kọ́ sí káńká ọfà sákọ̀rọ̀ ń bá dà wọ́n gbà sí i nínú ìgbà Haúsá tí mo gbọ́ náà nìjọ́ àwọn ò lè gbà ní Àdùbáyéró ní kẹ́ẹ̀dá padà Sànùsí Làmídì Sànùsí ó yẹ túláwà ní orí rẹ̀ kúrò nínú ààfin kí gbèdìgbèdì ò gbé ọ wọ́n ṣàfihàn fọ́gbá ẹ ṣèrántí wípé Aláàjì Aminu Bàbá Dẹ́ngúrì ló gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ wá ní bí nǹkan ṣe wà tẹ́lẹ̀tẹ̀ náà ní kó wà status quo ó ní kó wà Àdùbáyéró ní kó wà ní orí àpèrè kí Sànùsí ṣe sùúrù lọ́jọ́ 3 oṣù kẹfà nígbà tí wọ́n máa bá ẹjọ́ lọ àmọ́ bá Yusufu gómìnà bẹ̀ lọ́dún sùúrù bẹ́ẹ̀ dùn àwọn ṣe ó ti kọ̀wé fún Sànùsí Làmídì Sànùsí wọ́n ti dá padà síbẹ̀ bó ti wá ń ṣe èyí o ni wọ́n wá lọ fi àwọn ọlọ́dẹ sọ ibi tí Sànùsí wà àwọn ọlọ́dẹ ló yí ká kìí sọ ọlọ́dẹ kan jáńkólówó tó lọ́fà tọ́fà rẹ̀ pàdé 100 lẹ́ẹ̀kan náà tó ní ìdà tó lè hẹ̀yàn bí 50,000 lẹ́mẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní ẹ̀yin náà máa ṣọ́ Sànùsí ẹni bọ́ bá wá bí dáa ẹ̀jẹ̀ kan má bọ̀ wá o ṣó mìíràn wọ́n ní ẹni tí ń bẹ̀ ń bẹ̀ tẹ̀lé Àdùbáyéró ó ti lọ ń gbé Nasarawa State House. ìròyìn míì ní sọ nípa bàbá Ìkànkùgbù nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re bàbá Ayọ̀ Adébánjọ pa Ayọ̀ Adébánjọ ọ̀rẹ́ mi àjọṣe kékeré ni bẹ́ẹ̀ ni máa yín mú kòkòrò ní jẹ ọmú Adébánjọ mo ní irọ́ ọ̀kú ni wọ́n pa mẹ́ta Adébánjọ kókó là bọ́ọ̀mù owúláwò lágbẹ̀dẹ kò sí ń tọ́sí Adébánjọ o ara rẹ̀ yá Afẹ́nifẹ́re sọ̀rọ̀ ọmọ rẹ̀ náà dé ọlá àṣìṣì ọmọbìnrin rẹ̀ ó ti lọ́kọ lè ṣe ìlú ọkọ̀ sáṣìṣì ó ní bàbá àwọn wà ókè àwọn oníròyìn bá ní gárí bàbá rẹ̀ ó ní ẹ̀ka lọ lọ́sàn-án nígbà wọn dòdò bàbá ṣe fi panla jẹ yẹn tán ni wọ́n ní orí ìyá mi o ẹ̀fọ́ wo lẹ́nu lẹ́fọ̀ wọ̀rọ̀wọ́ ó ní
ní bàbá tún gbégi ìtayín lọ níbi ìtayín ó ní à ẹbí bàbá tán ló kú rè ó lóun ò kú òun jẹ́fọ́ wọ̀rọ̀ wá àtiyín àti pàlà ò ní kú báyìí bàbá ọ̀rẹ́ mi o Adébánjọ ò ní kú àmọ́ ńgbà tí ọmọ sọ̀rọ̀ ó ní bóyá ọ̀jọ̀gbọ́n kan tó ti jẹ́ gíwá fásitì ilẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ Ayọ̀ Adébánjọ tó kú jọ Jímọ̀ ń làwọn èèyàn gbé síra wọn ìrọ̀kù wọn pa mẹ́rẹ̀ o Adébánjọ kú o ọjà kàbíyí yán ń jẹba o ọjà rẹ̀ sì bọ̀ bá rẹ̀ wà tó fi gbé dìgbẹ́ o ẹni tí lọ́ọ́ dá aṣọ fún ni tọ́nu rẹ̀ là wò Tinubu kéde iye dúkìá rẹ̀ kí ló ní kó tó gorí àlééfà ọkọ̀ mélòó ilé mélòó iléeṣẹ́ mélòó síà mélòó ìdókòkò o ìdókòwò dìbẹ̀nsọ̀ mélòó èló lowó rẹ̀ kó tó débẹ̀ èló lo ti ní sí i èmi kan mò ń gbé o Kọ́láwọlé Olúwadáre èkàkùgbùnú sẹ́ráàmù oníbẹ̀rẹ̀ wọ́n ní lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tó kọjá wọ́n ní lára ń tẹ́ sọ nìyẹn wípé ẹ kéde ń tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí dúkìá fọ́mọ Nàìjíríà wọ́n ní káàrin orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu ó kéde ń tó nílà bó ti fẹ́ pọ́dún kan lórí oyè yìí o kéde wọ́n ní mẹ́jọ gbẹ́sẹ̀ lè kankan sọ fún Kàṣíìmù Ṣẹ̀tìmà ìwọ náà kéde sọ fún wọn iye tí mo nílò lé gbogbo àwọn mínísítà ẹ sọ fún wọn làó àwọn gómìnà ẹ jẹ́ ká mọ iye tí wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sẹ́ráfù tí wọ́n sọ fún Tinubu bó ti ń pé ọdún kan lórí oyè àwọn èèyàn sọ̀rọ̀ ń pa ti Tinubu o àná lágbára o ọjọ́ àìkú lẹ́nà ní pápá Àjàó nílùú Èkó arómisálẹ̀ pẹlẹ̀gbẹ́ àròdẹ̀dẹ̀ mẹ́jà èlù tó lókun tó lọ́sà àwọn èèyàn kan kírun nínú mọ́sálásí ni o ní pápá Àjàó nílé bá wó ntọ́sẹ̀lẹ̀ lágbára pọ̀ o kọ́lọ̀ mẹ́ta ló fún yàn ní ìlàfínà ẹ̀ máa ń ṣe dáadáa ẹni lọ kírun sọ́fẹ́ lọ kú ni kọ́ lọ kú làwọn ó lọ sí lọ́run olówó ẹnìkan kan ọ̀jẹ̀ ń bẹ̀ ó mẹ́ni tọ́mọ wá sọ́kàn wọn ni bíṣùfù ṣe ń jẹ panla kó sì pa wọn lórí kan gbàbẹ̀ lọ ìtọ́mọ wá sọ́kàn wọn nìyẹn ìwọ máa jẹ panla fáwọn náà lóògùn fẹ́ àdúrà kọ́ ọmọkùnrin ni wọ́n máa ṣe fún ọ bó o bá lọ rìn àjò orí òkè làwọn wọ́n dùn sórí òkè ni wọ́n lè kú èròrí awọ torí rẹ àbẹ̀bọ̀ bá lọ rìn àjò tó ṣe dáadáa pẹ̀lú wọn wọ́n máa retí kí wọ́n gbọ́rọ̀ yìí kí bàálù dání ọlọ́run ìbá tiẹ̀ jẹ́ ṣe dáadáa fáyé tó o bá ṣe ẹ̀ wọ́n gbà sí ìdí pé tó bá ti ṣẹlẹ̀ ìwọ kọ́ ló ní mọ́ pápá Àjàó ló ti ṣẹlẹ̀ o ibẹ̀ nínú mọ́ṣáláṣí yẹn àwọn èrò rẹ̀ wò yẹn kọ́lọ̀ nǹkan ṣàánú wa bọ́ bá ṣe lọ ẹ̀ máa gbọ́ ó yá lọ tẹ subscribe tí o ti tẹ̀ bọ́ ọ bá tẹ̀ gbogbo tá a bá ń gbé orí YouTube Facebook TikTok ọmọ gbọ́ àwọn big thing ẹ̀gẹ́dẹ̀ big thing ní mọ̀lẹ́kì yẹ́nyẹ́nyẹ́ big yẹ́nyẹ́nyẹ́ lọ́tẹ̀ bàbá bí kàdé rẹ̀ ẹ̀dàlá.